gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìyẹn náà dáa. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ ẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa. Àgbọ́yé. Ló bá tán. Kò ní béwudé. Béwudé. Tẹ́ bá sọ èdè Yorùbá ṣúlẹ̀ ètò yìí tí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Tẹ́ wà ní 1,100,000. A máa fún yín ní ìlọ́po owó tẹ́ bá jẹ. Ìlọ́po mélòó? Lọ́nà 2. Péré. Díẹ̀ ò tó ní nǹkan. Mo ní ń béèrè náà ni. Bẹ́ẹ̀ ni àsọ̀rọ̀ àìyànrọ̀ ló pe lépe àkọ́kọ́. Ó dà ṣùgbọ́n tó bá ṣe pé ẹ wá dé ẹsẹ̀ ṣe àmúlùmọ̀lára èdè tí gbogbo ẹ̀ ṣáà lọ yínganyàngan ẹ wá di 10,000 ẹ lè sọ pé ẹ mọ owó yín lọ kẹ́ máa lọ. Ẹni rí yọ ó padà dílé. Tẹ́ ẹ bá wá sọ pé rárá o mo ṣọ̀ṣà yọrí délẹ̀ pa ṣe é lànà ni kí ló dé. Kájọ́sí náà ni. Kájọ́sí náà ni kẹwàá lẹ́gbẹ̀rún mẹ́wàá tẹ́ wá ní ẹ fẹ́ máa dáhùn gbogbo ìbéèrè yín tó kù. Tẹ́ bá ṣe ń gbà owó yín á tún máa gbé pẹ́ẹ́lí. Ìyín ó dáa. Ó dáa báwọn. Àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tí ẹ̀ ń wò yìí ètò eléyìí àwọn ni Honeywell, àwọn Flour Mill PLC, iléeṣẹ́ ńlá ni tí wọ́n ń ṣe gbogbo nǹkan lóríṣiríṣi. Ó wà níbí a máa sọ̀rọ̀ nípa ìyẹn nígbà tí a bá parí ètò tó ní ká fún yín. Kò sí wàhálà, ẹ ṣeun. Olófòfò rẹ̀. Ojú rè olófòfò ẹ̀kọ́ wẹ́. Ọ̀rẹ́ yín ni. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ bí ọ̀tá. Ẹ̀yin ò ti gbọ́n. Kí ni orúkọ yín? Orúkọ tọ̀dọ̀ tèmi ni Ọláyínká Jerry Ọlálékan, ọmọ bàbá Adéyẹrí, ọmọọba Ògúnga Ìkẹ́rẹ́ Òkẹ́tẹ̀ Oníyànà, ọmọọba Ọlọ́sùn ta ọ̀run Ìkẹ́rẹ́, ọmọọba má jẹ́ n sọ̀rọ̀ jù, ó kọ́ mi nù. Ẹ má bínú. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ìbéèrè iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ti gbà ọ̀nà kò ń wọjà, a lè pín sí ìsọ̀rí àkọ́kọ́, ìyún iṣẹ́ aago 9 sí aago 5 mi. Mo jẹ́ olùkànsí, mo jẹ́ alukoro, mo sì jẹ́ aṣojú fún àwọn ilé-iṣẹ́ kọ̀ọ̀kan. Ìsọ̀rí kejì, mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní ilé ẹ̀rọ àmì òjijì ti Nigeria Info tó wà ní ìkànnì 99.3. Màá máa darapọ̀ mọ́ àwọn atọ́kùn láti ṣe ètò ẹ̀lẹ́ńbẹ̀wọ̀n ẹ̀yin ará Èkó. Ìsọ̀rí kẹta ó jẹ́ iṣẹ́ òpin ọ̀sẹ̀ mi. Màá máa ṣe atọ́kùn fún ayẹyẹ. A fẹ́ ṣe ìgbéyàwó ni, a fẹ́ ṣe ìṣílé ni, a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ni, màá máa ṣàtọ́kùn fún àwọn yìí. Ìsọ̀rí tó wá gbẹ̀yìn òun ni mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, èyí tí Wazobia Max tó wà ní ìkànnì 149 lórí abọ́nlá ni ti DCTV. Màá sì máa ṣe ètò àkàwálẹ̀ orin 10 tó yáyì jùlọ ní Nàìjíríà lọ́sọ̀ọ̀sẹ̀. Kò jẹ́ bó ti jẹ́. Ìdá kí lẹ wá ṣe ń bí? Mo wá kẹ́kọ̀ọ́ ni. Ẹ má sọ yẹn, gbogbo yẹn ló wá mi ò fẹ́ àrùn tán. Lápá kan. Àrùn dùn. Lápá kan. Mi ò fẹ́ àrùn dùn. Ó yá. Lápá kan mo wá kẹ́kọ̀ọ́. Lápá kejì mo wá ṣeré ọwọ́. Lápá kẹta wọ́n ní nǹkan ẹni di méjì kì í bí ni. Ní n bá rí bí 1,000 lọ́nà díẹ̀díẹ̀ náà mú délé, inú ìyàwó mi ó dùn. Tí ó sì lè ṣílẹ̀kùn mi. Kí ló dé? Mo kàn ní sọ́nà ni, ẹ má bínú. Ẹ dẹ̀ wá síbi ẹ fẹ́ máa káyà mi jẹ. Kì í kúkú ṣe báwọn. Ẹ fi èdè nú, ẹ má bínú. Gbogbo ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ ti dáhùn gbogbo ẹ̀.
iṣẹ́ ò lẹ́ ṣe ẹ ti kàṣẹ́ 5 ibo lẹ ti wá ẹ ti kíra yín lọ bí kíní. ẹbí mi sì kọ́ o ẹ̀yin náà lẹ́ni àmọ́ sọ èdè Yorùbá a sì ní àmọ́ gbìyànjú díẹ̀díẹ̀ àmọ́ sá ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. à ń jáde lọ lò ní Elédùmarè. ọ̀rọ̀ náà gbomi. ó gbomi mu. jíjáde wa ká má pàdé àgbákò. sẹ́rí ẹ̀yin la gbákò mi báyìí. ọlọ́mọmọ̀jẹ́ àpàdé àgbákò. kì í ṣe bí Charles Olúmọ. ó tiẹ̀ ti papòdà. jẹ́ kó mú béèrè àkọ́kọ́. Ọlọ́run. bébé mi ní mú béèrè. rárá kí wọ́n máa fún yín báyìí. ẹ má bínú àgbà tí ò bínú. sẹ́rí ojú ogun láwa mi ò ṣàánú kankan o. ó ti dáa. ó yá. kí ló dé. onílé ní jẹ́ ni ẹni abẹ̀lọ́wọ́ ẹ̀ àwọn ìbéèrè tí mò ń wò yìí wọ́n ranjú mọ́ mi. ẹ jẹ́ kí n wò ó parí ní 789 kí ni 789 ní Yorùbá. ẹ ṣeun ṣé rí bó ṣe ń bí ni nìyẹn. òǹkà yìí ó jẹ́ 4,509. ǹjẹ́ mo gbà bí? ẹ ṣáà máa kà. tọ́ ìbéèrè tẹ́ kọ yìí bó ti yọ aké ní yàdá sí mi àmọ́ níbi ibi líle báyìí láti bọ́ ọmọkùnrin. lo àwọn ọ̀rọ̀ 5 yìí nínú gbólóhùn kan kí ó sì ní ìtumọ̀. ìdí. domi. ìdì. ìdì. ìjàkadì. agídí. àṣírí. kí n lò nínú gbólóhùn kan. kí ni ìdí. kí ni ìdí tó fi wá. reason. why. ìdí kí ni ìdí. ìdí. bọ́lọ̀ ń fẹ́ jọ pé bí lẹ́ẹ̀dì kọ́kọ́ mú mi ni. ìdí ẹ mọ̀ ìparẹ́ ẹ mọ̀ ní sùúrù. ìdí. ìdí gẹ́gẹ́ bó ti yé mi sí ohun tí wọ́n fi ń di nǹkan. mo ti gbé gbági. mo ti gbé gbẹ́kù. ìdí tó fi ń di nǹkan. ẹ ní sùúrù. olófòfò. ìdí ìgò. ìdí ni mo mọ̀ sí ni. ẹ ṣe wọn lóòtù Ọlọ́run kò yín lọ. ìjàkadì. kí ni ìjàkadì. wrestling. ká yí ọ̀sẹ̀ síra wa ni ká lura wa dáadáa. gẹ́gẹ́ bí mi àti olófòfò ti lura lóde bó bá tó powó mi lẹ́ẹ̀kan sí. agídí. àwọn èèyàn máa sọ pé àwọn ará Èkìtì wọn mọ ní kinní lọ́pọ̀lọpọ̀ irọ́ ni o ìyànjẹ làwọn ò fẹ́. èèyàn báwọn. àṣírí ó jẹ́ nǹkan tí a fẹ́ kí etí kejì àbí ìkẹta ó gbọ́. ó yá ẹsìkẹ lò ní gbólóhùn. ẹ ṣeun. ìdí tí mo fi wọ ìjàkadì pẹ̀lú ìdí lọ́jọ́ kìíní àná ni wípé àṣírí tí mo sọ fún ó ṣe agídí ó sì ti lọ sọ fún ẹlòmíràn. kí n tó sọ. ìdí tí mo fi wọ ìjàkadì pẹ̀lú ìdí lọ́jọ́ kìíní àná ni wípé ó ṣe agídí ó sì sọ ọ̀rọ̀ àṣírí tí mo sọ fún ẹlòmíràn. ó dà ó dùn. ẹ ṣé. ewé kíni. ewé kíni. ewé jìnrìn. ewé jìmí. tó ìbéèrè eléyìí. ẹ jẹ́ n wò. òǹkà tí ń bẹ́bẹ́. 732 kí ni 732 ní Yorùbá. yóò jẹ́ 2,500 ó dín mẹ́jọ. ó dín mẹ́jọ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ Yorùbá fún. ẹ sọ. ẹni tó kọ kí ni yóò fi gbogbo ara kọ dáadáa o. nǹkan tó ń tẹ̀. ọ̀tẹ̀ bóyá ọ̀dà tí ń tán gbà wọ́n débẹ̀. àmọ́ ṣá kí ni ọ̀rọ̀ Yorùbá fún. sẹ́kù. rogodo. rogodo. kí n dán rogodo ṣé rogodo ṣé dá rogodo. rogodo làwọn yóò sọ. rogodo. 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 bẹ́ẹ̀ ni olú. rogodo ni sẹ́kù. ẹ ní sùúrù. ọwọ́ yín yá pọ̀. ó yá jù ó yá jù. kí ni ọ̀rọ̀ yìí. ẹ ti parẹ́ ẹ ní ẹjí ń jẹ́ gbìyànjú. ó ga lára yín olófòfò. ṣe mọ̀. Ọlọ́run lè jẹ́ mọ́ ó lè fẹ́ wà. ẹ jẹ́ ó fẹ́ ẹ ní sùúrù. ó ti lọ.
kí ni ìdáhùn sí mo wá kẹ́kọ̀ọ́ ni. Obirikiti. Obirikiti. Bí n bá dárúkọ ó yẹ ẹ sá lọ. Bí n bá dárúkọ ẹ ó yẹ ẹ sá lọ. Láì ṣaláwo. Kí ló dé? Obirikiti ilé mọ́nì. Obirikiti. Kí ni ta ló kọrin yẹn? Ṣé bàbá òbí kọ́ ni? Ó dẹ̀ sá lọ lórí mi. Ṣùgbọ́n ẹ ṣe. Ọlọ́run wà. Ó yá, ẹ tẹ̀síwájú. Irú àwọn ìbéèrè tẹ́ ẹ wà fún mi. Tọ́, ìbéèrè yìí òǹkà tó wà ńbẹ̀. 686. Ìyẹn ó jẹ́ 4,606. Ìbéèrè yìí sì ni kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìtànkọ́ hà yẹn? Porcupine. Ṣé ẹ mọ ẹranko yẹn? Mo mọ̀. Àmọ́ ó kọ rẹ̀ lédè Yorùbá. Bóyá kólófòfó tètè mọ ọmọ tí wọ́n ìpa kínní rẹ̀, àmọ́ ẹni sùúrù. Àmọ́ àwọn òòṣà lè gbé wá sí mi létí. Òòṣà. Àwọn òòṣà ni. Bí adìyẹ bá fapálápá iye aṣọ, Ìkẹrẹ náà ni bàbá yẹn ti wá. Àwọn Ìkẹrẹ, àwọn èdè. Ó yá, bádìyẹ bá fapálápá iye aṣọ. Ó yá. Ìyún iye tó ti mọ̀ àbí tó ti gbọ́ rí. Eléyìí ò kàn tiẹ̀ sọ kankan sí. Kò lè rí kankan sọ. Ẹ mọ̀. Èdè tẹ́ni ń pè yí ìtànkọ́ hà yín kìí sasín. Asín. Ó dàbí eku àmọ́ ó ní kíní sọnsọ tó wà lára rẹ̀. Orúkọ rẹ̀ gangan pàtó olóòtú ṣẹ̀ ní ràn mí lọ́wọ́ díẹ̀ báyìí. Ẹ kí n lẹ́yìn díẹ̀. Ẹ sì mọ́ra àwọn èèyàn lọ́wọ́. Ó wá dìgbà tèmi. Òrẹ̀. 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 Ẹ gbọ́ rí. Mo kúkú gbọ́ rí. Ẹ mọ̀. Mo mọ̀ kò wá ní. Ṣé kí ni òwe tẹran? Ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́. Òótọ́ sì ni. Ṣé ẹ mọ̀? Mo yé mi. Bí kìnìún gan bá fẹ́ pa òrẹ̀ tó bá súnmọ́ báyìí tó bá fi lè fún ní ẹ̀gún yẹn. Ṣé ẹ mọ̀ ẹranko yẹn? Òrẹ̀. Ẹ mọ̀? Òrẹ̀. Porcupine. Ìmọ̀ takí ní ara. Wọ́n ti sọ òkè a máa yọ òkè yẹn ní owó yìí. Bí ibo. Ṣé ẹ mọ̀ wọ́n ni? Wọ́n ní ń tẹ́ bá wá jálè yẹn gbájúmọ́. Òrẹ̀ ni wọ́n ní ẹ mú ẹmọ tó bá jẹ́ bí ajá bí ẹrù ó yẹ ẹ mú ẹ kì í mọ́lẹ̀ kì í ṣe ẹran bí òrẹ̀ torí ẹni tó bá fẹ́ kì ẹran bí òrẹ̀ mọ́lẹ̀ tó bá ti fún ní ẹ mú ẹ kì í ṣe ẹran bí òrẹ̀. Báwo la ṣe lè lo òwe yẹn tó ní ìgbé ayé wa yìí tó ṣe lè nítumọ̀ àbí báwo la ṣe lè lo? Ẹ mú ẹ kì í. Ẹran bí òrẹ̀ kọ́. Ẹran bí òrẹ̀ kọ́. Mo ń bọ̀. Bí a ṣe lè lò ní pé. Mo ń sọ pé bóyá bí bá ṣe wà nísìnyí ní bóyá ìgbà wo lẹ lè lò kí. Tọ́ ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kéèyàn wà ní ẹnu iṣẹ́ wípé ó ṣe bó ṣe wù ọ́ ó ṣe gàlàbà ó ṣe bó kì í ṣe bí ìgbà tí ọ̀gá bá wà nílé o tọ́gá bá wà nílé ara gbogbo yín ò sì lè ní torí pé ẹ fẹ́ kí ọ̀gá ó bínú sí yín a lè wò láti ìbẹ̀rù náà. ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́ kì í ṣe ẹran bí òrẹ̀. kì í ṣe ẹran bí òrẹ̀ gbogbo ariwo tó ń pa gbogbo ìjà tó ń jà tọ́gá bá wọlé ara rẹ̀ ó tutù. Ó dà. Ẹ ṣeun ìbéèrè yìí 701 ìyẹn máa rọ̀ fún. 701 yóò jẹ́ ìbéèrè 1,900. Lẹ́ẹ̀dẹ́gbẹ̀rin. Ó sì kà báyìí pé ibo la lọ yìí. tí ìbéèrè wa ti pa kaṣọ kò síbi káàdé tó dúdú. Ó ń bá wù mí máa gbérò ìbílẹ̀ mi gbà lọ. Ewé kan wà tí àwọn ará ilẹ̀ ìlà oòrùn ń pè ní ugu. Bẹ́ẹ̀ ti kọ́ bẹ́ẹ̀. Kí ni orúkọ tí Yorùbá ń pè é? Níbi tọ́rọ̀ dé dúró èyí kọ́kọ́ rántí gbogbo ọjà tí ìyá mi máa ń rán mi lọ kí n lè rántí. A máa ń rẹ̀fọ́ tẹ̀tẹ̀, a máa ń rẹ̀fọ́ amúnútutù, a máa ń rẹ̀fọ́ gúre, a máa ń rẹ̀fọ́ ṣọkọ. Ọlọ́bẹ̀ ló yọkọ.
ṣọkọyọkọtọ̀. Àmọ́ bàbá ra irú ẹ̀fọ́ yìí á dìdì lọ béèrè fún irúfẹ́ rẹ̀ orúkọ rẹ̀ náà la pè lọ́jà. Kò fẹ́ jọ pé mo gbọ́ orílẹ̀-èdè Yorùbá ẹni sùúrù o kò fẹ́ jọ pé mo gbọ́ orílẹ̀-èdè Yorùbá àmọ́ ìgbìyànjú kò ní tán bí tán ti ń mú. Kí ni Yorùbá ń pè ní ẹ̀fọ́ yìí? Ẹ̀fọ́ afúnilẹ́jẹ̀. Èwo ló ń fúnni lómi? Ẹ ṣeun fún ìbéèrè wọn. Torí pé mo mọ̀ pé ní ìgbà kan tá a ṣe wà ní kékeré tó bá ń rẹ̀ wá ìyá mi á ní ẹ lọ ra ẹ̀fọ́ òun wá wọ́n wàá gbó. Wọn wá ń dárúkọ ẹ̀. Ó kọ tán máa ń pè náà ló kọ tí gbogbo ayé mọ̀ sí. Ni wọ́n máa ń pè. Ni wọ́n máa ń pè. Ó ní òjì á mú ọkọ rẹ̀ ní èdè Yorùbá àmọ́ mo mọ iṣẹ́ tí ń ṣe yàtọ̀ sí pé wọ́n fi ń sí oúnjẹ wọ́n á gbó wọ́n á da wàrà sí àbí ọtí ẹlẹ́rìndòdò èyí tí mo kọ́kọ́ sọ pé mò ń bá ṣiṣẹ́ hàn. Wọ́n nígbàgbọ́ pé téèyàn bá ti mú yóò fún ilé ewé ìròkó. Ewé ìròkó kì í ṣe ìrókò. Yóò bá ewé ìròkó. Ewé ìròkó ó ti da ó ti rù. Owó sì kì í síbẹ̀ o. Ó ti rù olóòtú. Ẹ tí sọ òyìnbó látàárọ̀. Ṣe ìbú àwọn ìbéèrè yìí méjì kó gbajú bómi ní kó gbàrú bòmí. Ìgbájú ìgbàwo ni kẹ́ríkẹ́rí mi ń bá dòde báyìí. Ewé ìròkó yá. Tọ́ ìbéèrè yìí 784 kí ni 784 ní Yorùbá? Olóòtú àmọ́ yẹ kẹ́ ẹ mọ̀ fún mi láwọn nǹkan kọ̀ọ̀kan pé mo ti ń gbìyànjú láti gba àwọn òǹkà yìí. Ẹ mú mi. Ó ti dáa. Òǹkà yìí jẹ́ 4,500 ó lé 4. Ó lé 4. Ìbéèrè náà sì kà tó. Ó sì kà báyìí pé. Ó sì kà báyìí pé. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ẹ pé tán. Kòtò. Kòtò ayé. Kòtò. Torí mo mọ̀ pé a máa gbọ́ tí wọ́n á máa sọ kòtò rèé gegele rèé kòtò rèé. Kòtò rèé gegele rèé o. Délé Táíwò nìyẹn àbí? Àfonífojì. Kò jẹ́ bó ti jẹ́ àfonífojì ikú má sì mọ́ lọ ilé ìjọsìn o. Ó sì ṣe ní ọjọ́ wọn ni. Nígbà tí ẹ ka ìbéèrè pẹ̀lú ohùn ilé ìjọsìn. Ó sì kó ìgbájú àti gbárùnbò mi. Tẹ́ẹ̀sì mọ́. Olófòfó sì powó mi rẹ́. Ẹ̀yà ara lé. Káwí káfọ̀. Káfọ̀ káwí. Káfọ̀ káwí. Wọ́n sì béèrè yẹn o. Wọ́n sì. Mo bọ̀ lórí ètò yìí. Wọ́n ṣì àfonífojì òjijì ikú. Èmi kì yóò bẹ̀rù ibì kan. Olófòfó ló dóde mi lọ́nà. Nítorí ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tì mí nínú. Ó gbá mi lórí ilé. Ìwọ ti gbé tábìlì oúnjẹ sílẹ̀. Níwájú àwọn ọ̀tá mi. Lójú àwọn ọ̀tá mi. Lójú àwọn olófòfó àtolóòtú. Ìwọ já òróró sí mi ní orí. Aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Owó mi sì kún àkúnjò. Owó sì kí bẹ́ẹ̀. Kí ló kí? Láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà kan. Torí Ọlọ́run ọbẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Olóòtú ìrànwọ́ kan báyìí ẹ ṣe fún mi lórí ètò yìí. Ó dáa màá bẹ̀rẹ̀ sí í ṣe báyìí. Ẹ mọ nǹkan tẹ́ ẹ kà á lẹ́ẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ yẹn. Bí mo ṣe ṣe le. Torí ìdí ẹ wá rẹ kéde mi bí tẹ́sí ò ti bèjì. Ṣé ẹ rí? Mo dẹ̀ ṣe báyìí. Ọ̀gá ẹ rí wọn. Tí mo ṣe báyìí. Mo kàn ṣe báyìí. Pé kí ló dé? Ó yá. Àfonífojì. Ó ti dáa. Ṣé mo láǹfààní àti padà wórí ètò yìí? Ẹ lè padà wá. Èyí dídì lọ ilé ẹ̀kọ́ gíga. Ẹ lè padà wá. Ìbéèrè kelo ni? Ẹ jẹ́ wo. Ìbéèrè. 725 yẹn yẹ kó rọ̀ fún yín. Dòmíre. Ẹ jẹ́ ìyẹ̀wò òjì kí n wo ibi tí ń padà dé. Ẹ mọ̀. Ìbéèrè kelo rè náà. Ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn. Ìkẹfà. Ìkeje ló wà lọ́wọ́ yín. Ìbéèrè 4,500 ó lé 5. Ó lé 5 bẹ́ẹ̀ ni. Kí ni? Eléyìí ó kà kankan. Ìbéèrè náà ló yọ ọkọ̀ àtàdá síwájú mi. Kí ni Yorùbá ń pè ní dòmíre? Àmúya. Àmúya. Ẹ kí mi lọ́wọ́ díẹ̀ bóyá n lè ronú sí ọ̀nà tó tọ́. Ṣé èèyàn ni ṣé nǹkan èlò ni ṣé? Bẹ́ẹ̀ni. Èèyàn ni àbí nǹkan èlò?
èèyàn. kì í ṣe èèyàn. Nǹkan èlò ni. Àmúya. Nǹkan ni. Nǹkan ni. Àmúya. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹ má bínú olóòtú. Ṣé àránmọ́ wà ń bí àbí ọ̀rọ̀ kan gbòógì ni? Ọ̀rọ̀ kan gbòógì ni. Tẹ bá sun gan àmúya àbí àmúya àsopọ̀. Àmúya àsopọ̀. Ìdí tí mo fi béèrè bẹ́ẹ̀. Ó jẹ mọ́ ẹrù. Ó jẹ mọ́ ẹrù. Ṣùgbọ́n ẹrù ni ṣùgbọ́n irú ẹrù wo ni? Ẹrù ni ṣùgbọ́n irú ẹrù wo ni? Properties ẹrù ni ṣùgbọ́n irú ẹrù wo ni Yorùbá ń pè ní àmúya? Ẹ jẹ́ ìyẹn ṣàkàbùlà mi sínú igbó tí ń rí. Àmúya gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe láti ràn mí lọ́wọ́. Ní àìgbọ́fá làwọn òkè Ifá fún padà sí ń para. Àmúya ẹrù ni. Ẹrù ni. Ẹrù ẹni tó ti dolóògbé. Èyí tí ò tí dolóògbé wọn ò mú ya. Àmúbẹ́. Kí ni ìdáhùn? Ṣé mọ̀ pé tí èèyàn bá ya owó níbì kan tí kò wá rí san, ẹ mọ̀ kó máa fi àwọn nǹkan lẹ̀ gẹ́gẹ́ bí ìdúró. Ẹrù tó filẹ̀ yẹn bí ìdúró yẹn tígbà tí ò bá rí owó san, òun ni àmúya. Wọ́n wá gbà Ó ti yé mi. Nísìnyí ẹ gbé kínní ìdúró gẹ́gẹ́ bí mo ṣe onídùúró fún ẹ fi ṣe ìdúró, mi ò wá rí owó san, àmúya ni wọ́n ń pè wọ́n. A lè lò ó báyìí pé tó bá jẹ́ èèyàn ni nù. Bá mi yọ nù yẹn. Ó ti dà, ọ̀rọ̀ náà gbomi. Ẹ dúró, ẹ nílò láti tẹ̀. Èèmù eléyìí. N tí mo fẹ́ sọ nù o, n tí mo fẹ́ sọ jẹ́jẹ́ mo sì jókòó. Ẹ̀jẹ̀ àǹsọ̀ ńlẹ̀. Ẹ̀ǹsọ̀ ńlẹ̀. Ó dáa, ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun olóòtú. Ó ga, kò wù mí bẹ́ẹ̀ ṣe sàn òyìnbó yẹn. Ẹ kó àwọn ọ̀bọ tẹ́ ń yín mi. Àwọn ọ̀bọ kásì tó béèrè ètò olófòfò ni. Ẹ lọ bá kọ́ àwọn béèrè tó le wá. Gbogbo ìgbáradì mi, ìgbáradì òwe, ìgbáradì igbá àtàwo. Mi ò rò pé. Ẹ ṣe kí ni olóòtú? Ẹ̀yin ni Ọlọ́run. Ìbéèrè eléyìí okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́jọ. Ìbéèrè náà ni pé àwọn wo ni Yorùbá ń pè ní mídòmí, dòmídò, àrótà? Àwọn wo ni Yorùbá ń pè ní àrótà? Àrótà. Àrẹ̀ùtà. Àrótà. Wọ́n ní ìbéèrè olè débì kan. Ẹ bẹ ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀. Àrótà. Ìgbà tó ní ẹ ràn mí lọ́wọ́, àmọ́ àwọn ìrànwọ́ tẹ́ mọ́ sí ètò mọ́ mú ni jìnnà sí ìdáhùn ni. Tí mo pe nǹkan ṣe rí ayé o, ṣe rí. Ẹ̀rọ ojú ayé lóde. Ojú ayé pé o, a ò mẹ́ni tó fẹ́ ni. Èmi ti mẹ́ni tó fẹ́ mi lé ní ìbáyìí. Ìka pé irọ́ pé o. Ọ̀gbẹ́ni tẹ́ pé lọ́rẹ́ mi. A ò mẹ́ni àṣẹ o. Àrótà. Àrótà. Òun ni ìbéèrè. Ó dà, ẹ dúró. Ọmọ bàbá kan kí ni wọ́n ń pè wọ́n? Ọmọ bàbá kan. Kì í ṣe iye kan. Àbúrò, ẹ̀gbọ́n àtàbúrò. Kì í ṣe ọba kan. Ọba kan. Ọba kan. Àrótà yẹn. Ọ̀rẹ́ mi lè pé o. Ó yá, kí wá ní à? Ṣé mọ̀ pé àbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí tó bá dé inú ẹ̀ nǹkan àjòdìndì. Mo ti sọ ọba kan fún yín. Ó máa wá jẹ́ kẹ́ ẹ wò pé àrótà máa jẹ́ nǹkan tó jẹ́. Ẹ̀dùn ìbéèrè yìí ó ń mórí mi gbóná. Bí awíládé àrótà.
gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe kalẹ̀ yìí ọbàkan ọmọ bàbá àròtà. ẹ fọ́ ọ̀rọ̀ yẹn sí wẹ́wẹ́ ṣé tá a bá tún fọ́ sí wẹ́wẹ́ yẹ kí ẹ fọ́ sí wẹ́wẹ́ àròtà. àròtà kì í ṣe ọmọ àlè nù ni. ọmọ onílé. ẹ ní sùúrù ẹ dúró àròtà domido. domido rárá mo ti yí padà. n tó wá pa mí lónìí ní tí yẹn sọ nígbà tí mo ṣe gbáradì ọtí dáa owó ti kú. ó kù èlò. ó kù èlò. ó ti rù. èlò ló kù. 1,045. 1,045 ohun yìí wá lọlẹ̀. ó yóò lọlẹ̀. ìgbà tẹ bẹ̀rẹ̀ yẹ ọmọ òkè olóṣùta. àwọn wo ni Yorùbá ń pè ní. àròtà. àròtà. bámi yọ. kò sí nítòsí. bámi yọ kò sí nítòsí. kò sí nítòsí. ẹrú tó ń jẹ́ bíi pé kémi àti yín àbí kémi àti olófòfó jẹ́ ẹrú ní ilé yín èmi àti olófòfó àròtà ni wá. ro kóyàn dúró ta to sell. mo rò ó nígbà tí mò ń wá ìdáhùn sí pé tá a bá ní ká fọ́ sí wẹ́wẹ́ àròtà mo mọ̀ pé tà wà níbẹ̀. tà nítorí ẹni tó lẹ́rú ó lè tà ṣe mọ̀ ẹni àròtà ni ó ń dúró láti fún ìgbà tí ó máa kàn láti kàn tà ẹni náà ó ń dúró dìgbà tí ó máa kàn náà láti kàn kí ló ń ṣe mi ò sọ pé olófòfó kàn tà ṣe rí àwọn méjèèjì àròtà ni wọ́n èèyàn ní ìwà àròtà ni àròtà làwa méjèèjì. ẹ ti yé mi ẹ ṣeun lóòtú. ká ní ẹ̀yin àròtà lásán yìí. a fi kọ́ ìmọ̀ kún ìmọ̀ náà ni. ẹ pẹ̀lẹ́ ó kù méjì ó kẹ́ ẹyọ kan lẹ́yìn eléyìí ẹ pẹ̀lẹ́ owó sì kí síbẹ̀ 1,030. ẹ jẹ́ wo 687 kí ni. ó jẹ́ olùkọ́ kọ́ mi ní gbogbo ìbéèrè tẹ́tí bẹ́ẹ̀. kò gbọ́dọ̀ kọjá wọn jẹun wọn á mú mi. ó ti dá. ó yá. nínú amóye tutù ìṣe ńlá agún. ńláàgùn ẹdìyẹ ńláàgùn irú ara ẹ ní ojú àmọ́ ẹlẹ́jẹ̀ ní àjọyọ̀ ariwo ẹ̀ lápọ̀ ìfáǹfà ní lápò ya. ìṣàpò nìkan ló fà yàrá ó ti fẹ́ nu mi yá pẹ̀lú. ó yá. 4,407. 4,407 ó yá. níbo ní ilẹ̀ Yorùbá ni igbó Elédùmarè wà. ṣé ẹ ti kàwé yẹn igbó Elédùmarè ògbójú ọdẹ nínú igbó Elédùmarè ìrèkérídò ìrèké oníbùdó ìrèkérídò nínú igbó Elégbèje. ta ló kọ. bàbá wa D.O. Fágúnwà. ibo ni ibo ni igbó Elédùmarè wà tẹ́ bá mọ ìlú bàbá D.O. ẹ máa ibẹ̀ ni igbó Elédùmarè wà. ìbá wa jẹ́ pé. ṣé mọ̀ ẹ̀yin náà kọ́. ìbá wa jẹ́ pé mo mọ̀ pé ibi tí wọ́n gbà wọ́n mi rèé èyí sì ṣèwádìí mi dáadáa nípa bàbá. Bàbá D.O. Fágúnwà níbo ní ilẹ̀ Yorùbá ni igbó Elédùmarè wà. ìlú wọn. ìlú Ọ̀ṣun. ìlú Ọ̀ṣun ni D.O. ẹ kíra yín lẹ́ẹ̀kan sí. ìbò ẹnu ní àgbo ìtì ìrántí mọ́ kí mo sọ́gbà mo bẹ̀rẹ̀ ní. bámi yọ ẹ rántí kan tó ń sọ. ìtì ìrántí kankan. tí gbogbo wa pa lọ́lọ́. ó dáa Òkè Igbó ni Òkè Igbó. Òkè Igbó níbo ni Òkè Igbó wà. ní ẹ̀gbẹ́ ilẹ̀ Olújì. Oǹdó náà. Oǹdó. Oǹdó àtọ̀sùn náà fi gbogbo ara jìnnà ra wọn. ẹ yẹ kí n bùn yín Oǹdó àtọ̀sùn ojú fún agbára jìnnà sí àwọn ó yẹ kí n bùn yín. ó ti dáa. ẹ pẹ̀lẹ́ ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o. ẹ ṣe ibi ẹ bá mi dé ibi tẹ́ ẹ sì mi dé
mẹ́mọ̀ pé mo lè dé èmi mọ̀ pé ń débẹ̀ èmi mọ̀ pé ń débẹ̀ ó yá ìbéèrè tó gbẹ̀yìn. ó yá. Ìbéèrè yìí ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín márùn-ún lẹ́ni. ó ti pọ̀ kódà lára béèrè mẹ́wàá ọ̀tá mẹ́wàá lẹ ti kó mi báyìí. ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín márùn-ún. ó di márùn-ún. bẹ́ẹ̀ ni ó yá. kí ni iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó nínú ayẹyẹ ṣé ti ṣègbéyàwó? ìdáná? Mo ti ṣègbéyàwó. ó yá kí ni. ń gbé èmi ó ṣègbéyàwó tèmi èló la nílò fún A àti B èmi kàn kólẹ̀ ìfojúlẹ̀ ikọ̀ gbogbo tó ń ṣe. ẹ fẹ́ kórè àìfojúlẹ̀ o. ó yá. Ojú ogun padà lé o. Kí ni iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó nínú ayẹyẹ ìdáná? Tẹ́ bá dẹ̀ wò dáadáa ó yẹ kẹ́ ẹ mọ̀. Ẹ tún fẹ́ mú mi. Ẹ̀yin ṣe ní mú mi. Ó dà. Orí olúwa rẹ ní gbóná láláláì. Wọ́n ló sì jáde. Ẹ tẹ̀ tán. Ẹ̀yin náà mú mi ni. Iṣẹ́ ibi tẹ́ ṣe náà tó. Ó tẹ́ ẹ mú mi. Kí ni iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó nínú ayẹyẹ ìdáná? Ní ìwọ̀nba ìrírí tí mo ti ní, mo mọ̀ pé àwọn ni wọ́n mọ gbogbo ó wọlé ó ṣàwó iṣẹ́ tí ó nu kan ti gbowó ni wọ́n mọ̀. Nǹkan tẹ́ wá mọ̀ iṣẹ́ tán wá ṣe nìyẹn láti wá gbowó. Láti jẹ́ kí ayẹyẹ náà. Rárá, kí ni iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó? Kí ni alága ìdúró ẹbí ká fọtán ẹbí kí alága ìdúró ṣojú fún, ẹbí wo ni alága ìjókòó ṣojú fún? Alága ìdúró ṣojú fún ẹbí ọkọ, alága ìjókòó ṣojú fún ẹbí ìyàwó. Títàn. Ẹ tún parẹ́ ni. Kí wá ló dé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀? Torí pé ẹbí ọkọ wá láti wá tọrọ ọwọ́ ọmọ lọ́wọ́ àwọn tó wà lórí ìjókòó. Èyí ni bẹ́ẹ̀ bá ti ń ṣe báwọn. Ẹgbà òótọ́. Àwọn ẹbí ìyàwó wọ́n wà lórí ìjókòó. Àwọn ẹbí ọkọ ó sì wá pé ará òdòdó kan lẹ́yìn kùlé. Òdòdó kan ń bẹ lágbàlá tá a fẹ́ já. Òdòdó kan ń bẹ lágbàlá tá a fẹ́ já. Ọmọdé ìdára púpọ̀ ó máa mú ṣáyà. Òpékè ìlẹ́wà púpọ̀ jù ó dára nílẹ̀ o. Balẹ̀ eléyìí ẹ̀wẹ̀ so kí láfi ṣe. Ẹ bá gbé mi lọ bẹ́ẹ̀ olóòtú ìyàwó làwọn ẹ bá gbé mi dé bẹ́ẹ̀ o. Bàbá bíbọ̀ ní kéèké àbájọ àṣà àlejò. Bó bá lọ pọ́ ọmọ ọdún kan o àbọ̀ ọmọ ọdún méjì tó pọ́ ọmọ ọdún mẹ́ta tó pọ́ ọmọ ọdún mẹ́fà tọwọ́ bá dé tí o. Ó yá kẹran lọ sí. Kí ni iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó? Ó dà wọ́n gbà. Mo gbà tún péré lára béèrè mẹ́wàá. Ẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ nísìnyí báyìí. Yín wá padà lọ sí iléèwé ẹlẹ́ẹ̀kọ́ girama mi. Ṣé gbogbo àwọn tó kọ́ mi ní Yorùbá àjọwọ́ ṣòkòtò kan náà ẹni sọ jù yín lọ. Ẹ lè kíra yín lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ tó gba ọ̀kan lára mẹ́wàá bó bá wálé ìfẹ́ ìlú jẹ́ létí. Ó dà àwọn gẹ́gẹ́ mo ti sọ fún yín ṣáájú inú mi dùn pé ẹ wá síbí ẹ ṣe dáadáa gan ni mo fẹ́ràn kí èèyàn lè kíra ẹ̀ kéèyàn mọ ibi tó ti wá. Àmọ́ kó mọ̀ béèrè kankan ọlọ́mọdé àtẹ. Àwọn iléeṣẹ́ Flour Mills PLC àwọn ni wọ́n ṣe agbátẹrù abala tí a wà yìí. Wọ́n ní ká gbé gbogbo nǹkan tí wọ́n ń tà àtẹnu oúnjẹ tí wọ́n ń tà wọ́n ní ká kó gbogbo ẹ̀ fún yín. Ṣáàtì ẹ̀ lè fi yún múnú ró. Àbí bàbájọba ṣàjẹbà. Ó dùn. Ẹ ṣeun. Gbogbo nǹkan tí wọ́n ń tà padà eléyìí ìyàwó yín lè máa fún léléyìí kí léléyìí ní Yorùbá. Aṣọ ni. Aṣọ téèyàn ń wọ̀ fi jẹ téèyàn bá fẹ́ ṣe oúnjẹ kí ni. Tó fi ń dáná. Ìpele àsè. Ìpele àsè. Mo léléyìí. Eléyìí wọ́n sọ fún mi nǹkan tí wọ́n máa fi ṣe lẹ́ẹ̀kan yẹn ó tún ti dàrú mọ́ mi lójú. Àwọn obìnrin mọ̀ yẹn. Rárá ẹ máa kó eléyìí sínú ẹ̀ nítorí wọ́n fi spaghetti wọ́n fi sí
pé kẹ́ máa ṣe. kíní irú o olóòtú kíní irú o. ṣe rí eléyìí náà wọ́n pè ní macaroni eléyìí nílọ́po ìlọ́po ni wọ́n fi sínú ẹ̀ o wọ́n fi semolina wọ́n fi sínú ẹ̀ náà pé kẹ́ fi ṣara rí dín eléyìí tómi leléyìí wọ́n fi kíní noodles tiwọn náà pé kẹ́ máa sè é ó pọ̀ sínú ẹ̀ o mo kàn ní kí n yọ jáde wọ́n tún fìwé sí náà wọ́n fìwé sí pé kẹ́ máa. ṣé o iléeṣẹ́ yóò ní gbóná o. kí náà tí ó gbẹ ṣáwà ń bẹ̀ wọ́n gbìyànjú gan tí wọ́n ní ká máa ṣe ilé kún fún yín. bàbá sáré gbogbo ilé ta owó gbé pẹ́ẹ́lí wọ bí ọgọ́. ẹ fẹ́ ta ni àbẹ́ fẹ́ jẹ. mo fẹ́ jẹ ni. olóòtú ẹ ṣeun. ìwé wà níbí náà kẹ́ máa fi kọ̀ọ̀kan ìwé náà tún wà níbí náà kẹ́ máa fi kẹ́ lè máa tẹ́ bá wo Masọ̀yìnbó kẹ́ lè máa rí kọ̀ọ̀kan torí ẹ sọ pé máa padà wá bí. àwọn ìbéèrè tí mo máa ń wò lórí àwọn fọ́nrán tí mo ti wò ẹ máa ń mú àwọn ìbéèrè kọ̀ọ̀kan padà wá gbogbo ìbéèrè tẹ́ béèrè lónìí ó dá mi lójú pé mi níjẹ ni àkọ́kọ́ tó kọjú wọn. ẹ ní sùúrù náà ṣé ẹ lè wá sórí ètò kẹ́ kíra yín bẹ́ẹ̀ yẹn káyà mi lájà. lẹ wá fi bínú kó béèrè tó dé mi. ṣe bí ẹ ti bẹ̀rẹ̀ sí kíra yín àyà mi ń ṣe pìkì kí ló dé adúpẹ́ lọ́wọ́ lẹ́dùn ẹ̀rí ń sìn mí ò kàn mọ́ mo ṣe máa parí ètò. mo sì ní nkọrin fún yín ká pẹ́ fún mi lówó tó yá yìí ni àmọ́ ibi tọ́rọ̀ dé dúró kó ní kálukú ọmọdọ́mù ìyá rẹ̀ mú ó ti dìjà olófòfó mọ̀jẹ̀ ń pàdé rẹ̀ ń ta o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò eléni o lẹ́yìn ọlọ́run ni o ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ lẹ́yìn ọlọ́run tún ni tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí ẹ kàn sí wa inú wa dùn gan ni ẹ ṣé o ire o kó tó dìgbà míì pùm. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọ̀yìnbó ń bí Kamari Mama Sọ̀yìnbó Kamari Masọ̀yìnbó ń bí Kamari Mama Sọ̀yìnbó Masọ̀yìnbó má ṣe sọ̀yìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masọ̀yìnbó má ṣe sọ̀yìnbó.